Mo kí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko tẹ́ ń gbọ́ mi nírú àsìkò yìí. Mo dìídì fẹ́ mú ọ̀rọ̀ yìí wá sí gbòòrò ayé gẹ́gẹ́ bí n tí olóyìnbó lè pè ní response àbí reaction sí ọ̀rọ̀ kan tó ń lọ. Pàápàá jùlọ fún fídíò kan tí mo fi síta láìpẹ́ yìí. Fídíò yẹn ní í ṣe pẹ̀lú àfàyọ extraction ìwàásù bàbá Pastor Adébóyè nígbà coronation service ní 2023. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń react sí ìwàásù yìí. Àwọn kan sọ tó dá nípa rẹ̀ yìí pé tọ̀ ìmọ̀ràn bàbá Adébóyè o ìmọ̀ràn gidi ni o, in fact ó jẹ́ ìmọ̀ràn tí ó bá àsìkò mu, èyí tí ó mú kí ìṣọ̀kan wà l'Ógbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí àgbà nílẹ̀ Yorùbá àti nínú ìgbàgbọ́. Àwọn kan wá ń gbé lódì òdì. Ẹ̀yin tí ẹ gbé lọ́nà tọ́tọ́, lọ́nà ọ̀tún, ní ọ̀nà ẹ̀yẹ, mo kí yín, ẹ ṣé gan ni. Àwọn tó gbé lọ́nà òdì, ìwé ìròyìn kan gbé láìpẹ́ yìí, ó ní pé ìwàásù tí Adébóyè wà kì í ṣe nípa ìjọba Ọlọ́run. Mo kàn mí rí fún ẹni nígbà tí mo rí ìròyìn yẹn pé kì í ṣe nípa ìjọba Ọlọ́run. Kí lẹ́ni yẹn ní lọ́kàn pẹ̀lú sọ wípé ìwàásù tó ní í ṣe pẹ̀lú ìṣọ̀kan kì í ṣe nípa ìjọba Ọlọ́run. Kẹ́ ẹ lè bá a mọ̀, ìwàásù bàbá Adébóyè abala kan nínú ìwàásù yẹn ni mo fàyọ, mo fi pè ní extraction. Ṣùgbọ́n láìpẹ́ yìí màá gbé gbogbo ìwàásù jáde kẹ́ríbi tí Adébóyè ti wàásù nípa ìgbàlà ní kíkún ní ọjọ́ coronation tí àwọn èèyàn sì jáde fún ìgbàlà tí wọ́n jáde fún ọ̀tá kan lọ́jọ́ yẹn. So ẹ má sọ pé wàásù tí Adébóyè wà níjọ́ coronation kì í ṣe ìwàásù ìjọba ọ̀run, ẹnìyàn ọmọ tí ń sọ ni. Àgbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà nírú wọn. Ẹni ń bá béèrè wípé òun fẹ́ rí gbogbo ìwàásù tí Adébóyè wà níjọ́ coronation Gandhi, ṣùgbọ́n ẹnìyàn ò béèrè. Ó kàn sọ pé torí pé Adébóyè sọ nípa ìṣọ̀kan, ó lo àpẹẹrẹ ìlú Èjìgbò. Torí náà ìwàásù kì í ṣe ìwàásù ìjọba Ọlọ́run, ẹnìyàn ò mọ tí ń sọ. Káti ẹ̀ wá lẹ́yìn nìkan ló jẹ́ ìwàásù tí Adébóyè wà níjọ́. Kí là ń pè ní ìjọba Ọlọ́run gangan? Jésù Kristi Olúwa, ohun tó wà láyìíká ní fi wàásù ìjọba Ọlọ́run. A ní ìjọba Ọlọ́run dàbí irúgbìn tá a gbìn sóko torí sí àgbẹ̀ níṣẹ́ wọn nílẹ̀ Ísírẹ́lì. Ìjọba Ọlọ́run dàbí ẹni tó sọ owó nù tí ń wá káàkiri. Ìjọba Ọlọ́run jọ ohun tá a lè fi wé ìṣúra tí a rí nínú oko. So kí wọ́n ní à ń sọ fún wa? A fẹ́ sọ nípa ìṣọ̀kan, a sì lo àpẹẹrẹ tó súnmọ́ wa tó lè yé wa. Ẹnìyẹn ní kì í ṣe nípa ìjọba Ọlọ́run. Mo fẹ́ rọ ẹ̀yin tí ẹ̀ ń gbé ọ̀rọ̀ tí ò da pàápàá nípa bàbá Adébóyè, ẹ ṣọ́ ara yín gidi gan. Tí ò bá yé yín ẹ béèrè, wọ́n ṣàlàyé rẹ̀ fún yín. Nípa ti ọ̀rọ̀ wípé ká wá ní ọ̀rọ̀ ìwàásù Adébóyè lábàtẹ̀lé, wọ́n ní kábíyèsí Gandhi ò tẹ̀lé ìwàásù Adébóyè. Kí lẹ mí pẹ̀lú pé wọ́n tẹ̀lé ìwàásù Adébóyè? Ṣé ìṣọ̀kan ni ọba Gandhi ò lé ni? Àbí ìrẹ́pọ̀ ni wọ́n gbìyànjú láti ní? Ọ̀rọ̀ tí chief imam tí ẹ fẹ́ máa fi wéra wọn pé Gandhi ò fa chief imam mọ́ra, ọ̀nà wo ni ó gbà fà á mọ́ra? Wàhálà yìí ti wà kó tó di wípé ọba Gandhi dé. Wọ́n ti ń fà ọmọlé wa kọ́ nígbà tí ọba Gandhi sì dé. Ó ní tọ̀ ọ̀rọ̀ yìí ò yí òun. Ẹ̀yin tó ń bá tẹ́ jẹ́ àgbàlú ẹ dá sí. Ẹ̀yin mùsùlùmí ẹ kó ìgbìmọ̀jọ ẹ ṣèwádìí. Ẹ̀yin àgbààgbà nínú ìlú, ẹ̀yin ìlú ẹ kó ìgbìmọ̀jọ ẹ ṣèwádìí. Wọ́n sì ṣèwádìí. Nǹkan kan náà ni gbogbo ọ̀rọ̀ ń mú jáde. Tó bá rí bẹ́ẹ̀, alàgbà Tọ́líàtù ẹ lọ sínú agboolé yín. Nígbà yẹn ló máa yí lára nìyẹn, ẹ lọ bẹ̀, ẹ lọ yanjú rẹ̀. Ẹ jẹ́ ká fi òpó ìtàn ká fi tó. Tó bá ti yanjú kí àwọn olórí ilé kó mú yín wá pé ọmọ ilé wa ni lọ́ba tán, ẹ dákun kí lọ́ọ́ kan kábíyèsí ńbẹ̀. Ọ̀rọ̀ inú ilé tó bọ́ sínú ọ̀rọ̀ ẹ̀sìn kí lọ́ọ́ kan kábíyèsí ńbẹ̀. Sí àwọn mùsùlùmí ni ò kí ń wọ ààfin ni? Ẹ dá mi lóhùn. Sáwọn mùsùlùmí ni èèwọ̀ ààfin ni? Àbí àwọn alábàáláyé ni ò kí ń wọ ààfin? Kò sẹ́nì kankan tí ààyè ò sí fún láti wọ ààfin. Ọjọ́jọ́ Jímọ̀ every Friday ni wọ́n ń ṣàdúrà nínú ààfin fún kábíyèsí. Kí wá ní ìwíkúwìí tí ẹ̀ ń sọ káàkiri gbòòrò? Ẹ jẹ́ ká lóko wá sọ́ra wa o. Àlàáfíà ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́. Àti mùsùlùmí àti kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe alábàáláyé ọ̀kan náà ni wá. Ọ̀kan ni wá. Kẹ́nìkan kó má fi ìròyìn kọ̀tọ́ kó má fi yà wá. Kábíyèsí kó gbogbo wọn mọ́ra. A ṣe carnival láìpẹ́ yìí. Kò síjọ́ kan tá a ṣe carnival. A ṣàdúà ti mùsùlùmí ti kírísítẹ́nì ìṣẹ̀ṣe. Kódà kò síjọ́ kan tá a ṣe nínú carnival eégún òjò gbogbo àwọn oní ìbílẹ̀
orò nìkan tí erin ìdí ọ̀sán nìkan ní òjò ń bẹ̀. So kí wọ́n ló tún kù tẹ́ fẹ́ ká ṣe, kí ló kù tẹ́ fẹ́ kábíyèsí ó ṣe tẹ́ wọ́n ń gbéròyìn tí ò dá káàkiri, tẹ́ ń gbéròyìn ẹlẹ́jẹ̀ káàkiri. Ẹnìkan láwọn tí ń tẹ̀lé Adébóyè mùmú ni wọ́n. Òkè tí a bá jẹ́ mùmú, ìwọ tí ò mùmú ẹni tí wọ́n ń tẹ̀lé jẹ́ àrí, ìwọ tó mùmú ẹni tí wọ́n ń tẹ̀lé jẹ́ àrí, àbáwọn tí ń tẹ̀lé wọn náà jẹ́ àrí wọn. Mo rọ ẹnì kọ̀ọ̀kan wa, ìwàásù ìjọba ọ̀run l'Adébóyè wà. Ẹ̀yin tẹ́ ń pín ọ̀rọ̀ tara fàyọ extraction káàkiri, ìwàásù Adébóyè full message ìwọ̀n gbé jáde láìpẹ́ yìí ní YouTube channel mi gangan Sọjí Abíọ́jẹ́là. Ẹ lọ yẹ̀wò. Tẹ́ ẹ bá pín káàkiri bẹ́ẹ̀ ṣe pín ètò ẹ̀ ń pín kiri lọ́nà àbòsí, Ọlọ́run fi àrẹ̀ jẹ yín o. Èyí tí mo ra fàyọ tẹ́ ẹ̀ ń pín káàkiri nípín àbòsí full message ibi àwọn ti fàyè wọn fún Jésù, tẹ́ ẹ bá pín òun náà káàkiri, Ọlọ́run fi àrẹ̀ jẹ yín o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ, ẹ ṣọ́ra tẹ́ ẹ bá sọ. Kábíyèsí ti sọ Ògbómọ̀ṣọ́, gbogbo èèyàn ló kó mọ́ra o, gbogbo èèyàn ló kó mọ́ra, gbogbo èèyàn ló kó mọ́ra. Ibi àti ṣàdúrà ẹ̀sìn nígbà carnival, kábíyèsí jókòó bẹ́ẹ̀ báyìí bẹ́ẹ̀ tí ń ṣàdúrà ní sí àmì 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 náà àmì àmì náà. Ojú mi ló ṣe wọ́n wí fún mi o, mo wà ń bẹ̀ ni o, as a media man àti gẹ́gẹ́ bí ọmọ ìlú tí ń gbé ìlú lárugẹ. Mo fẹ́ rọ̀ wá, ẹ sọ ara yín o, ẹ sọ ara yín gidigidi. Ẹni tí ó bá ti ní nǹkan kan tí ó mú bá àlàáfíà àti gbéga ìlú yìí kó dákẹ́ ẹnu rẹ̀. Kò jù báyìí lọ. Orúkọ mi Sọjí Abíọ́jẹ́là.